A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè bá ti ń fún yín ní àǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì. Tẹ́ bá wo apá àlàáfíà mi ẹ rí pé mi nìkan kọ́ ni mo wá síbí báyìí. Mo wà pẹ̀lú bàbá wa bàǹtàbàǹtà, bàbá wa bàǹtìbàǹtì, bàbá wa tó lálẹ́ wù tí mo ti ń sọ̀rọ̀ wọn tí ẹ̀yin olólùfẹ́ mi dẹ̀ máa ń pè mí bí ẹ fẹ́ jẹ́ kí n gbé wọn wá. Bàbá ẹ bá wa dárúkọ yín fún àwọn tó wà lé. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Orúkọ tèmi ni Olóyè Máyégún Aníkúlápó tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Adífábíẹníwẹjú. Ẹ ṣé. Ó dáa, bàbá mi nígbà yìí ní àkókò ṣùgbọ́n àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tí mo dẹ̀ pè yín tẹ́ bá mi sọ one or two things tí mo dẹ̀ rí wípé ó ní nǹkan ṣe pẹ̀lú àwa ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹni tí ó bá wo show yìí ó miss, ẹni tí ó bá wo fídíò yìí ó miss torí pé bàbá Máyégún náà lẹ̀ ń wò yìí, bàbá tí a ti ń sọ̀rọ̀ wọn lọ́jọ́ tó ti pẹ́, bàbá tí a ti ń ròyìn látọjọ́ tó ti pẹ́. A wò pé a ní láti bẹ̀rẹ̀ sí ní kó àwọn àgbààgbà wa wá sórí social media torí ayé ti da ayé ọ̀làjú, pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ̀yin ènìyàn wa ẹ mọ̀ pé èmi ọmọ yín mi ní èèrà tí ó mi ní bá wọn èèrà tí ó lọ́mọ nínú. So fún di èyí ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa pín kó lọ fà. Mo fi àsìkò yìí rọ̀ gbogbo yín, ẹ pín fún àwọn èèyàn yín tó wà nílùú òyìnbó, tó wà nílé, tó wà lóko, tó wà lódò. Bàbá ẹ ti kí a tó lọ síbi tá à ń lọ, ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní àtìgbà bàbá. Ẹ jọ̀ọ́ bàbá, lẹ́nujọ́ mẹ́ta yìí a ṣàkíyèsí pé àwọn ọmọ ológo nílẹ̀ Yorùbá bó ṣe ń pa wọ́n ní kúkúrú ló ń pa wọ́n ní gígùn. Kí lẹ rò ó lè fa irú nǹkan báyìí bàbá? Olóòtú ẹ ṣé mo dúpẹ́. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Wọ́n ní ọ̀kan, wọ́n ní ọmọ onílẹ̀ ló láre àjèjì ò mẹ́sẹ̀ ilẹ̀. Ẹ gbọ́ mi, ọmọ tó lógo kò yẹ kó kú tògótògó. Àìgbọ́n àìfọ̀rọ̀lọ̀ àgbà ló ń jẹ́ kọ́mọ kékeré kú tògótògó. Ọmọ tó lógo tó níràwọ̀ tó dáa lára ó ní bá a ṣe máa ń kí ẹsẹ̀ ń táyé wọn tá sì máa ń yí ibi kúrò lórí wọn. Ẹ gbọ́, àìgbọ́n ló máa ń jẹ́ kọ́mọdé kékeré kú tògótògó tàbí ìyá tó bí lọ́mọ tó mọ̀ pé ọmọdé yìí lógo á sáré á sán ṣòkòtò ẹ̀, á sán ọ̀já ẹ̀ á le, á róbùbá ẹ̀ á le, kò ní jẹ́ kí ọmọ òun kú tògótògó. Ọmọ tó dẹ̀ ti dàgbà náà tó ti mojú bọ́, tó ti bàlágà, tó sì rí pé ògo wà lára ẹ, wàá mú ẹ̀kan ó dòdìbò ọjà láti tó àwọn tó gbọ́n lọ. Wọ́n ká ibi kúrò lórí ẹ, ò ní lè kú tògótògó. Ó ṣé olóòtú. Okay, now bàbá, inú mi dùn wípé nǹkan tí mo retí kí ẹ sọ òun náà lẹ sọ. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ èèyàn kan tàbí méjì tàbí mẹ́ta wò. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ èèyàn kan tàbí méjì àbí mẹ́ta wò. Torí wípé tí ẹ bá wò ó, ilẹ̀ Yorùbá ti fẹ́ máa di aṣálẹ̀. Ilẹ̀ Yorùbá ti fẹ́ máa di ibi tí à ń da òkú sí. Ilẹ̀ Yorùbá ti fẹ́ máa di, wọ́n ti fẹ́ sọ ilẹ̀ Yorùbá di sàárè. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Fúlàní nìkan là ń gbọ́ pé ó ń pààyàn. Nísìnyí báyìí a tún ti rí pé àwọn ọmọ ológo, for example sí ẹ wo Mohbad, ẹ wo Ẹ̀gbin Ọ̀run tó ṣẹ̀ṣẹ̀ ń gbérí, ẹ wo
Murphy Àfọlábí kọ́lọ́ má jà fún tògbòtògbò. Irú ẹ̀gbin ọ̀run yẹn nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sọ oríṣiríṣi nǹkan nípa ikú ẹ̀gbin ọ̀run. Ẹ̀yin gẹ́gẹ́ bí babaláwo tó gbójú, tó súnmọ́ àwọn ayé, kí lẹ rò pé kí lẹ rò nípa ikú ẹ̀gbin ọ̀run? Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe rí, ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Bẹ́ẹ̀ ni ṣe rí, ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Ẹ gbọ́, bí èní ṣe rí, ọ̀la ò rí bẹ́ẹ̀. Tí èèyàn bá ti ń dàgbà tó ti ní ògo lára, oríṣi ọ̀nà mẹ́ta ni ayé ń gbà pa ènìyàn. Èkíní, àìsàn ara máa pa ni. Ẹ̀ẹ̀kejì, oúnjẹ tí èèyàn bá ń jẹ, àfọwọ́fà ohun tí èèyàn bá jẹ sẹ́nu ara ẹ̀ máa ń, tàbí ẹni tó wá fẹjọ́ ẹ̀sùn kà. O lè lógo lára kó má lájẹsára. O lè lógo lára kó jọmọ ìràwọ̀ ńlá kó má ní àjẹtẹ́lẹ̀ ikùn. Ọ̀gbọ́ tó má gbórúkọ ẹ lọ sẹ́dọ̀ àwọn àgbà. Ọmọ tó lógo wọ́n lè lu igi mọ́ lórí kí wọ́n pàṣọnu tí ò bá, àfi tó bá jẹ́ pé ó ní àjẹsára táwọn àwọn bàbá wa máa ń pè ní back to sender, táwọn olóyìnbó ń pè ní back to sender. Ọmọ tó bá lógo lára, tó bá ti mọ̀ wípé ọmọ ológo ni ẹ́, tí wọ́n fẹ́ jẹ́ kó rógo yẹn lò, tètè ká gìrìgìrì mọ́ra ẹ. Ẹ wo ẹ̀gbin ọ̀run tó lọ, ọmọ tó lógo ni, ọmọ tó yẹ pé àárọ̀ àtọ̀sán àtalẹ́ ló yẹ kí wọ́n máa fi wúre fún, kí wọ́n máa fi ṣàdúrà fún, kí bí yẹn má bàa bá. Kò sí ohun tó ṣẹlẹ̀ sí ènìyàn lábẹ́ ọ̀run ó di kọ́kọ́ ṣẹlẹ̀ sí lọ́run kó tó di pé ó wá kú. Wọ́n ti kọ́kọ́ pa lọ́run kó tó di pé ó wá kú. Ẹnikẹ́ni tó ti kú wọ́n ti kọ́kọ́ pa kó tó di pé ó kú, káwọn èèyàn máa sunkún ẹ̀. Wọ́n ti pa láti bí ọjọ́ 7 sẹ́yìn. Ṣùgbọ́n àwọn baba wa ní oògùn àti ìrúbọ àti àwọn àṣírí tá fi ń yí ibi kúrò lórí ènìyàn. Tí èèyàn bá tiẹ̀ jẹ́ ẹyin tó ń ṣe àárẹ̀ tó jẹ́ pé àrúbọlé lórí, àgbàdúrà á bẹ àwọn onílẹ̀, ibi yẹn á kúrò lórí ẹ̀. Ó dinú gbóréré, ó dinú odò àbàtà, ó dinú gbóòrè bẹ́ja jẹ, ó dinú gbóòrè bẹ́ranko burúkú jẹ. Kì í ṣe bóyá ènìyàn ò ní kú, ṣùgbọ́n dandan ni ká dàgbà ká dògbó, ká má kú ní rèwerèwe, kíkú má sì mú wa jẹ ní màjèsín. Ohun burúkú ni kí màjèsín tójú ìyá rọ̀run. Ẹ wo ọmọ Mohbad tó lógo nínú ọmọ ìyá ẹ̀, ní màjèsín ló lọ. Ẹ wo àwọn tó ń ṣeré eré ìtàgé yẹn, wọ́n ló jí, ó jí lóru, ó lọ wẹ̀ tàbí ó lọ tọ̀ ni, ó gbárí mọ́lẹ̀ ó kú. Wọ́n ní ibi ọdún yìí kì í ṣe tèmi ọ̀bàrà méjì, ibi oṣù yìí kì í ṣe tèmi ọ̀bàrà méjì. Ẹ̀ka kí n kú, ẹni tó bá ní kí n kú ni kó ṣáájú mi lọ́run alákejì. Ẹni tó bá ní kí n kú ni kó gúnyán láyé kó lọ gbà lọ́run. Èèyàn máa ń yíbi kúrò lórí ara ẹ̀, ó dẹ̀ máa ń yíbi kúrò lórí ọmọ. Èèyàn lè yíbi kúrò lórí aya, ó sì lè yíbi kúrò lórí ọkọ. Ẹ má jẹ́ ká fi ara wa lẹ̀, ẹ má jẹ́ ká fara wa lẹ̀. Tá bá ń fara wa lẹ̀, àwọn èèyàn á kàn máa mú wa jẹ ni. Èèyàn tó bá ti kú ó ti lọ. Ṣùgbọ́n àní sọ pé àní kú, ṣùgbọ́n ká dàgbà ká dògbó, ká má ti kú ní kékeré ni gbogbo wa ń tọrọ. Ẹ ṣé olóòtú, ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ ṣé bàbá wa Chief Dr. Máyégún. Inú mi dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí bàbá. Àmọ́ ní ayé àtijọ́, torí pé tẹ́ bá wò lóde òní yìí, ẹ máa rí wípé gbogbo àwọn ọmọ ológo tó ń kú, di bá ṣe ń sọ̀rọ̀ yìí, a ò rí justice. Ǹjẹ́ àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà Yorùbá, gẹ́gẹ́ bí bàbá tó dúró tọ́lẹ̀ Yorùbá, ǹjẹ́ ó ní ọ̀nà tí a lè fi, tí ó bá mú àwọn èèyàn, not somebody like me, torí èmi kàmi freedom fighter, so mi lè sọ pé bí a mo jẹ́ abaláwo àbí nǹkankan. Ǹjẹ́ nǹkan táwọn bàbá wa ń lò níjọ́ kìíní àná tí wọ́n fi ń tú àṣírí àwọn tí wọ́n bá pa èèyàn lọ́nà àìtọ́ tàbọ́nà tó tọ́gbọ́ pàápàá, èèyàn gbọ́dọ̀ máa pa èèyàn. Ǹjẹ́ báwọn bàbá wa ṣe máa ń tú àṣírí àwọn tó bá pa èèyàn, ǹjẹ́ ó sì ṣẹlẹ̀? Ǹjẹ́ ó sì lè ṣẹlẹ̀? Kò tán, àgbà ò ní tán lórí ilẹ̀. Ọ̀gbọ́, tí òkú bá kú láyé àtijọ́, ó ní báwọn bàbá wa ṣe máa ń ro, ó sì ní bí wọ́n ṣe máa ń mọ̀ wípé ikú yìí látẹ̀dọ̀ Ọlọ́run ni tàbí àwọn èèyàn ló pa. Ẹlòmíín wà ọmọ ológo nínú ìdílé tó ń bá pa tó bá kú ní rèwerèwe, ó ní bí a ṣe máa ń ró wọn, ó sì ní bí a ṣe máa ń mú ilẹ̀ pa wọn tàbí máa ń ṣètùtù. Dandan ni kí onítọ̀hún yẹn wá mú ẹni tó pa kó tó pé 21 days. Ṣé ẹ rí, tí èèyàn bá kú, tí wọ́n bá fẹ́ mọ ohun tó ṣe tàbí tó pa,
tàbí tó fi kú ní rèwerèwe tàbí ikú látẹ̀dọ̀ Ọlọ́run ni àwọn baba wa ní àṣírí yẹn lọ́wọ́. Ọjọ́ àlàmísì la máa ń ṣe, ọjọ́ àlàmísì la sì máa ń rú ẹbọ ẹ̀. Kó tó pé ọjọ́ àlàmísì 2 tàbí 3 àṣírí onítọ̀hún á nà láàrin ọjà, á ní kó lọ ka tẹnu ẹ̀. Á nà láàrin òru, á ní kó lọ ka tẹnu ẹ̀. Ó tẹ̀lé lóògùn tó, a máa yọ sí lójú àlá, a máa yọjú lójú oorun, tó máa ń lọ lójú títì á rí àfìgbà tó bá lọ sọ̀tọ̀ nínú ẹ̀ kó tó di pé wọ́n tú sílẹ̀. Àṣírí wọn yóò lè tán lórí ilẹ̀ ayé, ó sì wà lọ́wọ́ àwọn bàbá wa, ó wà lọ́wọ́ wa, ó wà lọ́wọ́ àwọn èèyàn tó ní àgbọ̀n ní tán lórí ilẹ̀. Ẹ̀gbọ́n ohun tá a jogún bá ní nínú ìran kìíní, ìran kejì àti ìran kẹrin, ìdílé wa ni a ti ń ṣe, tó ó sì wà dọ́là. Tó ìyẹn bá fẹ́ mọ nǹkan tó ru lójú, bóyá bàbá ẹ̀ ti kú ni o, tàbí ìyá ẹ̀ ti kú, tàbí ẹ̀gbọ́n ẹ̀ ti kú, tàbí tó ń dà láàmú tí kú yẹn o tí ò dánú dùn, ó ní báwọn bàbá wa ṣe máa ń ṣe lọ́jọ́ àlàmísì. Tá a bá ti ṣe dandan ni kí kó rí kedere nígbà tó yẹ pé èèyàn wo tẹlifíṣàn nínú ilé ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ náà á ṣe rí. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé gan ni bàbá wa. Ok, mo tún wá fẹ́ béèrè kankan, kí ló wá dé ṣé àwọn tí wọ́n ní kíní lọ́wọ́ sí wà? Wọ́n pọ̀ bí omi. Tó bá jẹ́ pé lè ṣe ẹ jẹ́ kí n mọ̀, tó owó ní kankan tí mo fẹ́ béèrè. Àwọn tó ní lọ́wọ́ pọ̀ o. Èrò yapa tó ní àṣírí yẹn lọ́wọ́, ṣùgbọ́n àwa ní ohun tá a jogún bá ń lé wa ní, ohun tá a dàgbà bá ní lọ́wọ́ àwọn bàbá wa, ìran kẹ́ni, ìran bàbá wa, nǹkan tá a jogún bá ní, nǹkan tá a kò sì ní tán àní. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé tí ẹ wá ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ ti Mohbad? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ Mohbad, àwọn ayé ń bu ẹnu àtẹ́ lu àwọn kan páwọn ọlọ́pàá Mohbad. Tèmi ò ní gbàgbọ́, torí kan tèmi ò bá ní ẹ̀rí lọ́wọ́ èyí sọ. Kí ló wá dé? Ṣèbí àgbàlagbà ní ilẹ̀ Yorùbá, ẹ má bínú bí mo ṣe ń gbé ọ̀rọ̀ ìṣà. Kí ló dé tí ẹ ṣèrànlọ́wọ́ yẹn káàsì àwọn tó pa Mohbad? Ẹ ṣé mo dúpẹ́. Ìgbà tí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mohbad, mo pariwo títí, ṣùgbọ́n ìjọba lágbára ju gbogbo ẹnikẹ́ni lọ. Bí ìjọba ṣe sọ pé àwọn ti fẹ́ ṣe nǹkan wọn nìyẹn. Tìtorí pé Mohbad kì í ṣe mọ̀lẹ́bí mi, kì í ṣe ẹ̀gbọ́n mi, kì í ṣe àbúrò mi, ṣùgbọ́n mo pariwo wípé tí wọ́n máa ń fẹ́ káró òkú Mohbad kó na èèyàn tó lọ́wọ́ nínú ikú ẹ̀, ìbáàjẹ́ ọkùnrin ni, ìbáàjẹ́ obìnrin, ìbáàjẹ́ onílé ni, ìbáàjẹ́ àlejò, kó nà láàrin ọjà, àbí tó nìtọ̀ yẹn bá wọ ọjà, tàbí kó bu omi sára lọ́gànjọ́ òru, ó máa jọ sí tó máa nà lẹ́gba, tí wọ́n máa ka bòròbòrò pé òun lòun pa o, òun lòun ṣe báyìí, òun lòun ṣe báyìí. Ṣùgbọ́n ìjọba ò fún wa láǹfààní àti ṣe. Wọ́n ní ó ti di tìjọba, a kọ lẹ́tà síjọba, a sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, a lọ bá wọn, wọ́n ní ó ti di tiwọn, pé kí n má lọ́wọ́ sí. Ìdí nìyẹn tí mo fi fà sẹ́yìn lọ́rọ̀ Mohbad. Tí nǹkan tẹ́ ẹ sọ bá yé mi bàbá, nígbà tí Mohbad kú, ẹ sọ pé ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ pé láti tú àṣírí àwọn tó pa. Mo ní mo fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ọ̀rọ̀ Mohbad, kí àṣírí èèyàn tó pa Mohbad kó tú, kí wọ́n mú, kó fẹnu ara ẹ̀ wú. Téèyàn bá ti jẹ́wọ́, ìjọba investigation àwọn ọlọ́pàá ti dìrọ̀rùn nìyẹn. Lẹ́yìn ìgbà tí ó bá ti nà tí mọ̀lẹ́ lù tó sọ pé èmi ni mo ṣe o, èmi ni mo pa, wọn ò ní máa sọ pé wọ́n múrú, wọn ò ní máa sọ pé wọ́n mú Àlàbá, wọn ò ní máa sọ pé wọ́n mú Dòwú, wọn ò ní máa sọ pé wọ́n mú Lágbájá, wọ́n mú Dàbáṣègbè. Ó ti fẹnu ara ẹ̀, ìdí wo ló fi ṣe àlẹ́ sọ nǹkan báyìí? Èèyàn máa ń ṣèyàn tó jẹ́ pé a máa finú báyàn jà, ó lè borúkọ èèyàn lọ sí ìpàdé lóru pé Lágbájá ọmọ Lágbájá ó ṣẹ̀ mí, ẹ bá mi dá sẹ̀ríà fún. Èmi àwọn pé irú sẹ̀ríà wọn tó wọ́n dá fún wa ní kí wọ́n mú ẹ̀mí ẹ̀ lọ. Ṣùgbọ́n téèyàn bá ní àjẹsára, àjẹtẹ́lẹ̀ ikùn, ibi apàdà sóní orí ìgbé, wọn ní ohun burúkú di gbóòmù tàkà ò ti sọnù. Gbọ́ àwọn bàbá wa ní ẹni tó bá ní kí n kú kó kú, bájá ṣe ń kú tòun tó gbóró. Ẹni tó bá ní kí n kú kó kú bẹ́ẹ̀ yẹn ṣe ń kú tó ń kọsẹ̀ sáàrò. Ẹni tó bá ní kí n kú kó kú jágbá, kó kú jàgbá, kó kú jàgbá. Ìtòrí pé tálábà ń bá kú àtìpá àtìkùkù la fi máa ń yọ kúrò nínú okó sí ẹ̀. Gbọ́ mi. So àwọn ìjọba ni ò gbà kí a lọ́wọ́ sí. Mo kọ lẹ́tà sí wọn, mo sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, mo bá wọn sọ̀rọ̀, wọ́n ní ó ti di tìjọba, ibi kí n lọ jókòó bàbá. Ìdí nìyẹn tí a fi fà sẹ́yìn lórí ọ̀rọ̀ ti Mohbad. Ọ̀rọ̀ wa dayọ̀, àní dààmú o, Elédùà fi wá lọ́kàn balẹ̀. Ó dáa bàbá, ọ̀nà owó lẹ rò pé
a lè gbé gbà tí àlàáfíà tún lè fi ìjọba nílẹ̀ Yorùbá jù báyìí lọ? Torí tẹ́ bá wò ó, ojoojúmọ́ làwọn Fúlàní ń pààyàn. Bàbá wa Chief Sunday Igboho Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Dami, ẹkùn ọkọ Fúlàní. Bàbá yìí náà wọ́n ṣetán láti kó ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ẹni tó dúró tán, gẹ́gẹ́ bí alágbára ènìyàn, kí lẹ lè sọ nípa ti Sunday Igboho? Ṣé ẹgbà kọ́lọ́run ló pè wọ́n àbí nǹkan tó máa jẹ lọ́wọ́ wá? Rárá, àkàndá Olódùmarè, ẹni tí ayé yọ́nú sí, Ọlọ́run sì yọ́nú sí, ní Sunday ní olóyè Sunday Igboho Òòṣà, ọkùnrin takuntakun tó ń takú láyà. Tá bá lè ríru ẹni méjì bẹ́ẹ̀ tó lè dúró àti gba ìjọ Odùduwà lọ́wọ́ àwọn arábí kékeré ni, láì lo ìbọn, láì lo ọ̀kọ̀, láì lo àdá, láì fohunkóhun jà. Ọgbọ́n ẹnu làwọn baba wa fi ń gbalẹ̀, ọgbọ́n ẹnu làwọn baba wa fi ń jagun tí wọ́n fi ń ṣẹ́gun, ọgbọ́n ẹnu làwọn baba wa ń lò tí wọ́n fi ń borí ogun. Kò dìgbà tá bá tàjẹ̀ sílẹ̀ o tàbí pa ẹnikẹ́ni. Nǹkan tó lóye Sunday Igboho ń tẹnumọ́ nìyẹn, wípé òun ò fẹ́ ká pa ẹnikẹ́ni, òun ò fẹ́ ká pa èèyàn, òun ò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀. Ohun tá a fẹ́ ni pé káwọn Fúlàní wọ́n má jókòó wa run. Ohun tí wọ́n fẹ́, tá a fẹ́ ni pé káwọn Fúlàní kó má gbàlú mọ́ wa lọ́wọ́. Ọmọ Yorùbá mélòó ló wà tó lọ sílẹ̀ Haúsá tó lọ máa ń jẹ wọ́n lóko run? Ọmọ Yorùbá mélòó ló wà tó lọ sílùú Fúlàní tó lọ máa ń jẹ wọ́n lóko run? Ohun tá a fẹ́ ni ìṣọ̀kan Odùduwà, káwọn arábí kó hàn bá fomi ọbẹ̀ kó wà lórí ẹ̀kọ́ lọ. Ìdí nìyẹn tí olóyè Sunday Igboho fi ń jà. A lè sọpọ́ọ̀tì ẹ̀, adúró tì í, wípé kí gbogbo ẹ̀ kó lè dìrọ̀rùn láì fìbọn àti ọ̀kọ̀ àti àdájà. Ká fi ọgbọ́n inú àti àwọn àṣírí bàbá wa, àṣírí ilẹ̀ Yorùbá táwọn bàbá wa gbélé wa lọ́wọ́, ká fi gba òmìnira ara wa láì jẹ́ pé abára wa jagun. Ó dáa, inú mi dùn bàbá, inú mi máa dùn, ayọ̀ mi máa kún o, nítorí wípé àwọn àgbà bíi ti yín wọ́n ṣọ̀wọ́n. Àgbà bíi ti, mo ti fi nọ́mbà yín síta bàbá, torí ọ̀rọ̀ tá a sì máa sọ pọ̀ díẹ̀ kí n tó gbàgbé, torí a lè padà sọ̀rọ̀ tán kí n má padà fi nọ́mbà yín síta. Mi ì dẹ̀ fẹ́ káwọn ọmọ Yorùbá máa dà mí láàmú, torí èèyàn tó pè mí èdè ó pọ̀ gan. Ẹ bá mi tún nọ́mbà yẹn pè fáwọn èèyàn ká confirm tó bá tálí pẹ̀lú ìgbà lọ́wọ́ mi. Nọ́mbà tí àwọn èèyàn máa ń pè mí sí, gbogbo ẹnikẹ́ni tó bá ń wò mí látàgbáyé, láti Amẹ́ríkà ní o. Mo máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Ó jẹ́ nọ́mbà WhatsApp nọ́mbà mi, òun ni 08023940939. 08023940939. Òun gangan ni nọ́mbà tèmi, èmi gangan ni màá gbé níbikíbi tẹ́ bá ti ń pè mí nídìí owó ní gbogbo àgbáyé. Nọ́mbà ẹni lẹ́ẹ̀kan sí ni 08023940939. 08023940939. Olóyè Máyégún Aníkúlápó Adífábí ẹni wẹ̀dí. Ókè bàbá, bí ẹ ṣe wà, torí kò kí ṣe gbogbo wa ní jagunjagun, kò lè ṣe gbogbo wa ní pásítọ̀ àbí pásítọ̀. Ọ̀nà wo lẹ̀yin lè fi ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́? Ọ̀nà tá a lè fi ran wa lọ́wọ́ pọ̀. Ìgbà tá a bá wà láyé là ń jàǹfààní ọ̀rẹ́, kò dìgbà tá a bá wà nù wulẹ̀. Téèyàn bá wà láyé là ń jàǹfààní ara wa, téèyàn bá ti kú èèyàn ti digi, wọn lè rí ara wa bùjẹ́ mọ́. Àǹfààní wà, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà tó sọ pé òun wà pé okòwò ò ṣiṣẹ́. Tó bá ti jẹ́ ọmọ Yorùbá ni tó pè mí, àṣírí wà tá a máa fún wọn, oko tó bá kú àjìdìde. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà, ó lóun níṣòro kan tàbí ìkejì tó ń dojúkọ tí ò rẹ́ni sọ fún, tó jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn ẹ̀. Tó bá ti ronú kún kan ni á jábọ́ lójú ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tó bá pè wá, àǹfààní tá a bá lè ṣe fún, àbí àwọn onílẹ̀ léèrè, kí lohun ẹbọ, kí lohun ètùtù.
a sì ṣe àǹfààní fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò dìgbà tá a bá kú o la máa jẹ àǹfààní ara wa ìgbà tá a bá wà láàyè ẹnikẹ́ni tó bá ní ìṣòro kan tàbí ẹnìkejì ẹnikẹ́ni tó bá nípa láti ṣèrànlọ́wọ́ fún nígbà tó wà láàyè òun lẹ́nìkejì ẹ gbọ́ mi ẹlòmíì á wà lóun wà ń lo òyìnbó á lóun oníwèé gbèlú ẹlòmíì àti ẹ̀ sọ pé òun wà ń bẹ̀ òun ò ríṣe ẹlòmíì àti ẹ̀ lóun wà ń bẹ̀ òun ò ríṣẹ́ ẹlòmíì àti ẹ̀ wà ń bẹ̀ lóun ò lọ́kọ ẹlòmíì àti ẹ̀ wà ń bẹ̀ lóun ò láya ẹlòmíì àti ẹ̀ wà ń bẹ̀ gan á máa sunkún á ní òun àìmọ̀ kí lòun wá ṣe ń bí irú àwọn wọ̀nyí ìṣòro ni tó jẹ́ pé ènìyàn ń dojúkọ tá a lè bá wọn béèrè lọ́wọ́ onílẹ̀ kí lohun ẹbọ kí lohun ètùtù tá a sì máa bá wọn ṣe pẹ̀lú ìrọ̀rùn láì lágara tí gbogbo àti ìjà sí ìrọ̀rùn nítorí pé agbára tẹ́lẹ̀dùá fún wa ni tí wọ́n sì bí wa mọ́ láti gbà màjèsín títí dòní yìí tá a sì fi ń ṣe ọmọ aráyé lóore bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ wa dayọ̀ àní ìdààmú o. Ẹ ṣé mo dúpẹ́ gan ni bàbá wa olóyè Máyégún. Bàbá kí lẹ rò pé ó ń fìyà jẹ wá gangan lẹ Yorùbá tí ìyà wa fi pọ̀ tó yìí? àìní ìṣọ̀kan ni àìsí ìṣọ̀kan Odùduwà báwọn kan bá ń jó lọ sí ọ̀tún àwọn kan á máa jó lọ sósì wọ́n ní àìrìn pọ̀ ní ibi ọmọ oyè ejò níyà tí òjòlá bá ń wọ́ lọ níwájú tí àgbáǹréré ń wọ́ tẹ̀lé tí ejò pé gba tí wọ́n pẹ́ gbà á gbèje tí wọ́n ń wọ́ lọ kò sẹ́ranko tó lè dojúkọ wọ́n wọ́n á gbèje ara wọn ṣùgbọ́n ẹnu àwa Yorùbá òkò àìkò ẹnu ọmọ Yorùbá ló jẹ́ kí ìyà kó máa jẹ wá ṣùgbọ́n Elédùà ò ní fìyà jẹ wá o á gbà wá lọ́wọ́ àwọn afipámúni àwọn tó ń fìyà jẹ wá Elédùà á gbà wá lọ́wọ́ wọn á dojú wọn gbomi gbígbóná ọkàn wa sì balẹ̀ àní dààmú. Ẹ ṣé gan ni bàbá. Tó bá wá ṣẹlẹ̀ pé bóyá àwọn kan a fẹ́ jẹ́ kí ní torí mo máa tó fi yín lẹ̀ sí kí n má gbà yín lásìkò tó pọ̀ torí mo mọ̀ pé àwọn èèyàn máa ń wá sọ́dọ̀ yín ní kínú òsáyè náà lẹ ti wáyé torí àti jẹta ni mo ti fẹ́ gbé yín wá sí òsáyè. Ókè náà bàbá ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé àǹfààní wà táwọn ọmọ Yorùbá tó bá fẹ́ bá yín sọ nǹkan kan tàbí ìkejì ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ǹjẹ́ ẹ máa ń gbà àwọn èèyàn láti wá sọ́dọ̀ yín wá ṣe nǹkan? Kí ló dé ilé nílé wọn tó bá ti jẹ́ ọmọ Yorùbá tá a fìgbà kan bọ̀ kan ní dandan ni ilé nílé wọn o ẹni tó bá ní ìṣòro kan tàbí ìkejì tàbí ó ní wàhálà tó ń dojúkọ tó ń palẹ́kún nínú tó ń sunkún àsunrìn tí ọ̀rọ̀ ọ̀hún ò yé mọ́ ẹ jẹ́ ká béèrè ká fọ̀rọ̀ wọn tó àwọn àgbà lọ bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run ẹ gbọ́ èèyàn fọ̀rọ̀ ẹ̀tọ́ àgbà lọ wọ́n á dífá wọ́n á rúbọ wọ́n á bẹ àwọn onílẹ̀ wọ́n á bẹ wọ́n á ṣètùtù nǹkan míì tí ẹ wà tí ò gbé tutù lọ tó jẹ́ pé sàrà lásán ni kó lọ ta afọ́jú lọ́rẹ kó lọ ta abirùn lọ́rẹ kó ṣe gbogbo ọ̀nà á sì là ẹlòmíì ò mọ̀ nítorí pé àdúrà àwọn bàbá wa ń gbọ́ àdúrà wọ́n máa ń bí ènìyàn pẹ̀lú agbára tí ènìyàn sì máa ń jẹ́ gbígbò fún ọmọ aráyé ewé àti egbò Ọlọ́run dá láti lè fi ṣọmọ aráyé lóore ni táwọn òyìnbó bá ní gbogbo àwọn ọgbọ́n wọ̀nyí wọ́n á ti lọ jù wá lọ ìmọ̀ wọn á ti kọjá gbogbo ohun tá à ń sọ yìí ewé wàá jẹ̀fọ́ wàá ní orí ìgbẹ́yà wàá jẹ̀fọ́ dáadáa tàbí kó jẹ kárọ̀tì wàá yàgbẹ́ wọ́rọ́wọ́ ẹnìkan máa sọ pé kò sóògùn ó mọ̀ ẹgbẹ́ tí ọkùnrin bá wà tí àtọ̀ ọ̀dọ́mọ ewédú àti ẹ̀gúnsí lásán tó bá sè mọ́ra kó mú láàrin ọ̀sẹ̀ méjì àtọ̀ ti kí síbẹ̀ ó ti dọ́mọ àwọn àṣírí wọ̀nyí wà lọ́wọ́ àwọn bàbá wa ẹ gbọ́ ẹlòmíì ojú ọlá máa pọ́n ojú ọrọ̀ á máa pọ́n kò tó ẹgbẹ́ kò tó ọgbà tàbí ìdààmú débá wọ́n lè jẹ́ pé ètùtù kékeré ó lè jẹ́ ìdìyẹ lásán lápalápa làyà tá a wẹ́yẹ lóge òòṣà tá a fi tẹ fáwọ̀sá méjì yẹn lẹ́yẹ tá a fi rúbọ fún tí gbogbo àádì rọrùn fún ọ̀gbọ́ so kò sí ohun tí ò látúnṣe ikú nìkan ni ò látúnṣe ilé dẹ̀ nílé wọn o àyè gba ẹnikẹ́ni láti pè mí ìbáàjò ru àjìn ìbáàjò sangangan ìbáàjò àárọ̀ dandan ni kí olóyè Máyégún adífábí ẹni wọ ẹjú tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Àníkúlápó. Ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ má bínú pé ìbéèrè mi pọ̀ jù bàbá ẹ má bínú ẹ má bínú ẹjọ́ ẹ má bínú pé ìbéèrè mi pọ̀ bàbá. Now
mo ti béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín but akọ̀wé ni àfi bẹ́ẹ̀ sọ dáadáa. Àwọn bá wa tí àwọn Fúlàní ń pa nípakúpa, ǹjẹ́ rò pé ó tọ́ àti pé kílẹ̀ rò pé ó lè fa irú nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Ó dà pé nẹ́tíwọ̀kì ti gbé bàbá lọ. Ó dà pé nẹ́tíwọ̀kì ti gbé wọn lọ. Ẹ jẹ́ ní ìgbà tí nẹ́tíwọ̀kì fi gbé wọn lọ yìí, ẹ jẹ́ ká wá dé òkè ìpolówó ọjà. Tó bá ti wọlé padà máa gbé wọn wọlé kẹ́ ká máa polówó lọ. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Fún ẹ̀yin tẹ́bà tí lo La bitter tea, La bitter tea ó jẹ́ egbòogi tó jẹ́ wípé ó jẹ́ iléeṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ nípa ìdákọ́lẹ̀, heart problem, kidney problem, prostate problem, tàbí ẹni tí ó bá lè ṣe dáadáa tàbí ẹni tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré. Kò sí nǹkan tí La bitter ò ṣiṣẹ́ sí. Tí nǹkan ọmọkùnrin èèyàn bá kéré, tí èèyàn bá fẹ́ àdúdùn, kò sí nǹkan tẹ́ fẹ́ tí La bitter tea ò lè ṣe fún yín. Ẹ pè wọ́n. Kò dẹ̀ síbi tí wọ́n fi ń supply sí all over the world. Ẹ pè La bitter tea kẹ́ gbádùn ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.